mo wà disappointed nínú yín o US Imam bọ̀ tó dá mi lójú pé iṣẹ́ ti ilẹ̀ wa dájẹ́ bàbá iṣẹ́ tẹ jẹ́ lórí mídíà ṣíṣẹ́ gbogbo Ìlọrin iṣẹ́ ọba Ìlọrin lẹ́wájẹ́ tàbí iṣẹ́ ara yín pé ẹ̀ ní àláwù kí wọ́n ṣẹlẹ̀ nínú Ìlọrin bàbá tí ṣọ́ọ̀tì ìjọmọ yín dé US Imam mo ń pàṣẹ mẹ́sẹ̀gì lọ sí ọ̀dọ̀ yín olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ òjìjà ẹ̀sìn wọn ò lè gbé ìwé ẹkùn wá sílùú Ìlọrin nítorí wọn bá gba Ìlọrin o àbí kí wọn bá yọ ọba Ìlọrin nítorí mo gbọ́ nínú tájú ẹ̀ sọ pé ọ̀rọ̀ kan ti sọ kẹ́yìn káwọn kan kóra wọn jọ àwọn bọ̀ wá yọ àwọn máa ń yọba Ìlọrin Yorùbá ló gbọ́dọ̀ wá bẹ̀ ẹ kú òní dìídò ẹ kú òní bí ìsọkúsọ bàbá ọba ìlú Ìlọrin ìlú dẹ̀ ń jẹ ọba lé lórí gbogbo àwọn tẹ̀ ń jẹ ọba lé lórí ọ̀pọ̀lọpọ̀ ìlú ti túmọ̀ yín lábẹ́ ẹ má fi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má fi bàtiwa jẹ́ ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ fi bàtiwa jẹ́ pàápàá jùlọ nínú Ìlọrin kí ló dé ẹ̀sìn tó já sí wípé nígbà táwọn baba ńlá wá dé wọn ò bá o ó ṣe mí léèmọ̀ tá a bá ń gbọ́ lẹ́nu ẹ̀yìn àfáàgbà nínú Ìlọrin wípé ẹ ò gba èrò ẹkùn láàyè nínú Ìlọrin kò sẹ́ni tó yà wá lọ́tọ̀ ẹ̀yin Ìlọrin lẹ̀ ń yára yín ẹ gbọ́ mi dáadáa kò sẹ́ni tó ya Ìlọrin lọ́tọ̀ Ìlọrin ló ń yára wọn pé Fúlàní ni wá kì í ṣe Yorùbá àgbo ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà ní under Kwara State gbogbo àwa ìlú tá a wà ní under Kwara State ẹ lè pàwa náà ní pé Fúlàní ni wá kí ẹ wá sọ pé àwa tá a jọ fàǹsìn kí wọ́n ní Fúlàní ni wá a kì í ṣe Fúlàní a kì í ṣe èèyàn mọ́là àmọ́ wọ́n ti pín wa sábẹ́ Ìlọrin wọ́n ti pín wa sábẹ́ Kwara State ààrọ̀ gbọ́dá sí nǹkan kan ni mo fẹ́ kí ẹ̀yin àfa àwọn àgbà nílùú Ìlọrin mo fẹ́ kẹ́ lọ dìmú ẹjá kúrò níbi ọ̀tẹ̀ o ẹjá kúrò níbi kèfèrí lẹ́nìkan o ẹjá kúrò níbi ọ̀ṣẹ́bọ lẹ́nìkan o ẹjá kúrò níbi ẹnìkan o kí wọn ẹnìkan kì í ṣe mùsùlùmí o bẹ́ẹ̀ bá kúrò bẹ́ẹ̀ ẹ lè rí gbádùn ẹ lè rí fọkànbalẹ̀ nílùú Ìlọrin kò sí nǹkan kan tó ń já Ìlọrin gbọ́dọ̀ láyé ẹ má bínú gbogbo àwọn ẹgbẹ́ ẹgbẹ́ èèyàn wa fans wa ẹ̀yin ọ̀rẹ́ wa nílùú Ìlọrin ẹ má bínú pẹ̀lú ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ má bínú ẹ fi mí yá lẹ́nu Muhammad kò sí tó ń já ìlú Ìlọrin kulẹ̀ láyé ìlú ẹ̀sìn ni o ìlú ẹ̀sìn ni o ìlú ẹ̀sìn ni o àti gbé ẹ̀sìn yẹn lé orí ju ayé lọ ju ayé wa lọ àti gbé ẹ̀sìn yẹn lérí ju ọjọ́ ọ̀la wa lọ nǹkan kan ni mo dẹ̀ fẹ́ kẹ́yìn yóò mọ̀ dájú ẹ̀sìn wa ni ẹ̀sìn onígbà tẹ́sìn dé o gbogbo ẹ̀ ló wà nínú àkọọ́lẹ̀ àwọn bàbá kan ti ń ṣayé bọ̀ kẹ́sìn tó dé ayé ò dàrú wọn lọ́wọ́ ìgbà ò dàrú wọn lọ́wọ́ wọ́n dẹ̀ ń ṣe ayé yẹn wọ́n dẹ̀ ń ṣe o síwájú kẹ́sìn tó dé nígbà tí ẹ̀sìn wa dé tán ẹ bàbá wa nínú Ìlọrin ẹ má jà fẹ̀sìn bàtìrà wa jẹ́ ẹ má jà fẹ̀sìn káfí bàtìrà wa jẹ́ ẹ̀sìn ni o Islam ni o Islam ni o ìlú ẹ̀sìn ni o ìlú ẹ̀sìn ni o ìlú ẹ̀sìn ni o gbogbo àwọn opportunity láti lose gbogbo àwọn ẹ̀sìn náà pariwo yẹn ó ń kó jàǹbá bá wa sẹ́mi Allahu liman hamida Ọlọ́run nìkan ọba tó ní mílíọ̀nù mẹ́ni tí sìn wọn nígbà tó lọ ṣépè kan lára Kùránì tó ní wailun lil musallin ba'da ista'aza wal basmala tó ní wailun lil musallin ó ní ẹgbẹ́ Ọlọ́run ìdààmú Ọlọ́run kó máa bá àwọn kírun wo alladhina hum an salati sahun alladhina hum yura'un wa yamna'una al-ma'un àwọn tí wọ́n kírun kárí ni àwọn tí wọ́n kírun kárí ni àwọn tí wọ́n ṣẹ̀sìn kárí ni ẹ má jẹ́ ká gbé ẹ̀sìn Islam lórí kọjá ìgbésí ayé wa gangan ìgbésí ayé wa ọ̀tọ̀ ni ẹ̀gbọ́n ìgbésí ayé tá a wá lò láyé yìí ọ̀tọ̀ ni ó dá dúró ẹ̀sìn ó dá dúró ọ̀tọ̀ ni but a ti ń fi ẹ̀sìn yẹn a ti fi ń challenge ìgbésí ayé wa tó ti wá ń affect ìrìn àjò ayé wa gangan. olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ kì í ṣẹlẹ̀ bọ́ kò sí nǹkan tó báàdì ṣàlẹ́yìn àfáà lọ́rùn tẹ̀ kì í ṣoògùn náà olóyè Sunday Igboho tó bá sọ pé èmi máa ń ṣoògùn o láti ọjọ́ tí ń gbọ́ wo olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ fídíò wo lẹ́ni tó jáde rí tó lè wá dúró tó bẹ̀rẹ̀ sí di Ṣàngó kan àbí tó bẹ̀rẹ̀ sí di òòṣà kan tó wá kẹ́jẹ̀ lé lórí tó wá ń dakí nílé lórí bí òòṣà àbí táwọn èèyàn wá forí balẹ̀ fún àbí táwọn èèyàn wá fídíò wo ló jáde tí ẹ ti rírú ẹ̀. àfáà náà dà nílùú Ìlọrin pé òun ò kì í ṣe dàwá òun náà kì í jó nǹkan mọ́ nǹkan. olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ tá à ń sọ yìí ìyàwó tó fẹ́ sílé àlàájà ni ẹlẹ́sìn ni ó ń lọ Mọ́kà ó ń ṣe dáadáa tó dáa nínú ẹ̀sìn kódà nígbà tí màmá tó bí wọn lọ́wọ́ kú nínú ní kí ló ṣe ẹ̀dẹ́kọ́ nìyẹn lẹ́yìn ẹ̀dẹ́ gbogbo wa la débẹ̀ lọ́jọ́ náà bàbá ṣé mo di Bello ẹ̀dá ní ọlọ́ba àfọwọ́ kẹwọn àwọn ni wọ́n ṣe wá sí ìjọ náà àwọn ni wọ́n ṣe sutura ayá yẹn níyàwó olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ ká sọ Ọmọ Adéyẹmọ ìjà tí olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ ń jà kì í sí ìjà ẹ̀sìn kì í ṣe ìjà ẹ̀sìn ìjà wípé ẹ̀yin Yorùbá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tèmi ẹ̀yin ọmọ ìyá mi bó la ti fẹ́ bọ́ nínú ìṣòro bó la ti fẹ́ bọ́ nínú àdánwò. US Imam mo ń pàṣẹ mẹ́sẹ̀gì lọ sí ọ̀dọ̀ yín olóyè Sunday Igboho Ọmọ Adéyẹmọ òjìjà ẹ̀sìn wọn ò lè gbé ìwé ẹkùn wá sílùú Ìlọrin nítorí wọn bá gba Ìlọrin o àbí kí wọn bá yọ ọba Ìlọrin nítorí mo gbọ́ nínú tájú ẹ̀ sọ pé ọ̀rọ̀ kan ti sọ kẹ́yìn káwọn kan kóra wọn jọ àwọn bọ̀ wá yọ àwọn máa ń yọba Ìlọrin Yorùbá ló gbọ́dọ̀ wá bẹ̀ ẹ kú òní dìídò ẹ kú òní bí ìsọkúsọ
ẹ má jà bá wọn sọmọ. ẹ̀yin tẹ́ ẹ wà ní ìgboro nílùú Ìlọrin tọ́kàn yín bá balẹ̀ gbogbo àgbègbè oko kọ̀ọ̀kan tó ń bẹ lábẹ́ ìlú Ìlọrin kò sí fọkàn balẹ̀. àgbègbè kọ̀ọ̀kan tí ń bẹ lábẹ́ ìlú Ìlọrin kò sí ìdùnnú kò sí ayọ̀. gbogbo àwọn sọ̀rọ̀mí ajínigbé yìí wọ́n ń jí àwọn èèyàn bí wọ́n pa àwọn lẹ́kọ̀ọ́ ẹ̀ mọ iye ìlú tó ti di ahoro lábẹ́ Lagos àbí lábẹ́ Kwara State fẹ́ sọ yìí lábẹ́ ìlú Ìlọrin ṣé ẹ̀ mọ iye ìlú tó ti di ahoro ni táwọn bandits ti sọ ìlú ahoro nílùú tó kún táwọn èèyàn gidi wà ń bẹ̀ àwọn tí wọ́n nílé nínú ìlú yẹn wọ́n padà lọ gbàlejò níbòmíì látara ìníkàkún wa nílùú Ìlọrin látara ìní àkàkún wa nínú látara ẹ̀sìn ni o ẹ̀yin àfáà wa nílùú Ìlọrin ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ ẹ̀sìn sọ́tọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn òjò máa ń tó wà lẹ́yìn o aládìkú wa gbogbo àwọn bandits wọ́n jiyàn pé mùsùlùmí ni wọ́n o yes mùsùlùmí ni wọ́n kéwù àlùkùránì ni wọ́n kíkan tó dún yàn lọ́kọ́ tó pààyàn dànù bọ́bá pààyàn kan Allahu Akbar ni wọ́n máa lọ́gbọ̀n tí túmọ̀ sí pé mùsùlùmí ni wọ́n àbí bẹ́ẹ̀ kọ́ àwọn mùsùlùmí yẹn náà àwọn tó ń gbà wà láàbà tó bá pààyàn tó bá tilẹ̀ jẹ́tọ̀ yẹn àwọn náà wọ̀ ní Kwara State wáyé wọ́n ti wá sọ ọ̀pọ̀lọpọ̀ ìlú dahoro bàbá ọba ìlú Ìlọrin ìlú tẹ̀ ń jẹ ọba lé lórí gbogbo àwọn tẹ̀ ń jẹ ọba lé lórí ọ̀pọ̀lọpọ̀ ìlú ti túmọ̀ yín lábẹ́ látara ẹ̀sìn ni o ọ̀pọ̀lọpọ̀ ìlú ti dahoro ọ̀pọ̀lọpọ̀ ìlú ti di ahoro nílùú Kwara State látara ìnira táwọn pípì fi kàn wọ́n orí ẹ̀sìn yẹn náà lẹ́wọ́n sì dúró lé lórí pé ẹ̀sìn ni o gbogbo ayé ló mọ̀ pé ìlú Ìlọrin ìlú ẹ̀sìn ni ẹ̀gbọ́n gbogbo ayé ló mọ̀ pé ìlú Ìlọrin ìlú ẹ̀sìn ni nígbà tó lóye Sunday Igboho Oosa Omo Adeyemo wá sílẹ̀ tó wá kàmpé nípa ẹ̀sìn àbó wá kàmpé nípa ẹbọ ìjọsọ̀rọ̀ ẹbọ sọ̀rọ̀ ẹ̀sìn àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti adáhunṣe gbogbo wa lóye Sunday Igboho Oosa Omo Adeyemo fẹ́ rescue gbogbo wa ní irú ẹkùn ìsúrẹ́tì dáadáa lẹ̀ yẹn security group tó dálẹ̀ yẹn ó wá rescue everybody ó wá rescue mùsùlùmí ó wá rescue kìrìsìtẹ́nì ó wá rescue àwọn ẹlẹ́sìn kẹta. ẹ má jà á tí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà bọ́ ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí adáwọn àgbègbè kan bẹ lẹ́yìn ọ̀dà Kwara State tí wọ́n ti ṣe àgbákò àwọn èèyàn tí wọ́n fi àárọ̀ àtọ̀sán sunkún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti jí gbé lábẹ́ Kwara State tí wọn ò tẹ́gbà lọ wọn ni wọ́n yóò sí ìwà bọ̀ wọn inú àwọn kan dùn bọ́lá ń múlò Sunday Igboho Oosa wá sí lòlú ẹ̀yin kan inú yín bàjẹ́ ẹ̀yin kan fẹ́ máa dènà bẹ́ẹ̀ ẹ wò ìpínlẹ̀ ìgbẹ́ láti tẹ̀ US Imam bàbá US Imam ẹ bá mi ṣiṣẹ́ program yìí ó kàn wọ́n la ẹ bá mi táàgì wọn bàbá iṣẹ́ tẹ jẹ́ lórí mídíà ṣíṣẹ́ gbogbo Ìlọrin iṣẹ́ ọba Ìlọrin lẹ́wájẹ́ tàbí iṣẹ́ ara yín pé ẹ̀ ní aláwọ̀ kíwẹ̀ ṣẹlẹ̀ nínú Ìlọrin bàbá tí ìjọmọ yín gbé bàbá wọn ti jíyàwó yín gbé àbí ẹkẹ máa rubbish lẹ́sọ̀ bàbá sorry I'm not sorry to say because ìnira ò kàn yín ìnira ò kẹbí yín gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ yìí kò kan fámìlì yín kò kàn tó gbogbo ó yà mí lẹ́nu nígbà tí fìtínà tó pọ̀jù tó ń ṣẹlẹ̀ nínú Kwara State gbogbo ẹ̀yà àfáwá nínú Ìlọrin tẹ́ẹ̀dó ní wàásí àgbà ṣàṣàánú yín ló ń jáde ló ń kígbe ẹgbà wá àfi bẹ́ẹ̀ lẹ́yìn àwọn àfáà tó máa invite yín sóde ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa gbowó kẹṣẹ wá sí ló máa wá sí ẹ̀kú bẹ́ẹ̀ ni mo kí jí gbé wọ́n ń jí àwọn èèyàn nínú Kwara yìí mo rí pé kò ta ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lára nínú Ìlọrin kò káyà díẹ̀ nínú ẹ̀yìn àfáà ló dùn díẹ̀ nínú ẹ̀yìn àfáà lẹ́ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bandit tí ó ṣẹlẹ̀ yìí díẹ̀ nínú ẹ̀yìn àfáà lára tẹ̀ ń jáde tẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ àmọ́ tó bá ti lọ jẹ́ pé ìjà ẹ̀sìn dé gbogbo ẹ̀yìn àfáà lọ́rin lẹ́ máa kó lẹ́ máa ṣí láwàní lẹ́ máa bọ́ lẹ́ máa yánpá láwàní lẹ́ mọ́ send message ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń sọ yìí ní tó wà nílẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ life and death ẹ ká gbé ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ ẹ gbọ́ ẹ jẹ́ àgbàgbé pé olóyè Sunday Igboho kì í ṣe mùsùlùmí ìyàwó tó bí tó fẹ́ sílé alájà mùsùlùmí ni yes àwọn ọmọ wọn lè ṣe mùsùlùmí ìtọ́lọ́ kádàrá olóyè Sunday Igboho ṣàlùwà ẹ̀ bọ́tẹ́ yẹ kí n jẹ́ pé ìjọpọ̀ yẹ yín nígbà tó lọ́wọ́ rà lẹ́wà Muhammad wá sáyé gbogbo ayé lọ́lọ́rọ́ sí gbogbo ayé lọ́lọ́rọ́ rẹ̀ sí ẹ gbọ́ nígbà tí Jésù wá sáyé gbogbo ayé lọ́lọ́rọ́ Jésù sí àwọn tó gbà fún ní òpọ̀ gbogbo ayé lọ́lọ́rọ́ Ànábì wa Muhammad sí àwọn tó gbà fún ní òpọ̀ Ànábì wa Nuhu alayhi salatu wa salam gbogbo ìlú gbogbo ayé lọ́lọ́rọ́ sí àwọn tó gbà fún ní òpọ̀ gbogbo ayé lọ́lọ́rọ́ olóyè Sunday Igboho Oosa Omo Adeyemo sí pápá jùlọ ní Nàìjíríà táwa yìí gbogbo ìlú lọ́lọ́rọ́ sí àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àtẹlẹ́bọ gbogbo ìlú lọ́lọ́rọ́ olóyè Sunday Igboho Oosa Omo Adeyemo sí ẹ má fi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má fi bá tiwa jẹ́ ẹ fi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ fi ń bá tiwa jẹ́ pápá jùlọ nínú Ìlọrin kí ló dé ẹ̀sìn tó já sí wípé nígbà táwọn baba ńlá wá dé wọn ò bá o wọn ò bẹ́sìn yẹn o Ọlọ́run lágbára kó kọ́kọ́ fi ẹ̀sìn lélẹ̀ kó tó di pé yóò dá wa o Ọlọ́run lágbára bẹ́ẹ̀ ọmọ Ọlọ́run ò kọ́kọ́ fẹ̀sìn lélẹ̀ kó kọ́kọ́ fi ẹ̀sìn Islam lélẹ̀ kó tó di pé ó dá wa o àwọn baba ńlá wa dáyé tọ́kẹ́sìn ò tó dé o kí ló wá dé tá à ń fi ìdí èèyàn tá a fi ń affect ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin baba wa lù lọrin àwọn send message yìí pé àárín ìgboro òlú Ìlọrin lẹ́wà tẹ́tí dúró tẹ́tí yọ̀tí kankan òṣèyí o gbogbo àwọn agbègbè tí ń bẹ tó yíká gbogbo òlú Ìlọrin gbogbo wọn ni wọ́n sunkún gbogbo wọn ni wọn ò ní fọkànbalẹ̀ gbogbo wọn ni wọn ò lè sun àsunwọ́ra kódà ọ̀pọ̀lọpọ̀ òlú ló ti di ahoro ní gbogbo tí ń dá àwọn agbègbè tó wà nínú Ìlọrin ẹ̀yìn Ìlọrin ẹ wá kódà mi ò expect kí ìlú Ìlọrin tí wọ́n against pé
kó lóye Sunday Igboho ṣàbá operate nínú yẹn mi ò expect ẹ̀ bí mo ti wá ní US Imam I'm so disappointed in you bro baba mo wà disappointed nínú yín o US Imam but ó dá mi lójú pé ṣe ti ilẹ̀ wa dájẹ́ baba ṣé o làbí ìjọba baba aṣọ yìí ò ní jà ẹ bá mi ṣe program yìí náà kó tó ẹ má tako ṣẹ́ o ẹ má tako Ọlọ́run lára olóyè Sunday Igboho Oosa Omo Adeyemo gbogbo ẹ̀yin àfáà lọ́rin tẹ́ ẹ bá dìde tẹ́ ẹ bá ń tako olóyè Sunday Igboho Oosa Omo Adeyemo ẹ ti ń tako ṣẹ́ Ọlọ́run ẹ ti ń tako ṣẹ́ Ọlọ́run gbogbo ó yẹ kó yẹ yín pé gbogbo ìṣẹ̀mí tẹ̀dá bá ń lò láyé Ọlọ́run ló ń ṣiṣẹ́ lára wa Ọlọ́run ló ń ọpẹ́sì lára wa kò síbi táwọn náà ti lè gbà dìde bẹ́ẹ̀ ni àìmọye àfáà tádẹ̀wò kan tán ta lọ́fà ṣé wọ́n ṣe lọ sọ́gbẹ́ ẹni tẹ́yìn pè lẹ́lẹ́bọ yẹn wọ́n wù lọ tó ṣáájú fún ọ tó sì gbádùn tí ìdí àfáà yóò sì kú lára ẹ̀ tí ìjẹni Ọlọ́run yóò sì kú lára ẹ̀ yes lóòótọ́ adígbàgbọ́ náà kọ̀ọ̀kan adígbàgbọ́ náà àdìtì tí wọ́n bá táyọ̀ lọ́fà ń sìn ṣé ká máa fi fati àsìlò wọn ni ẹ lọ wá solution ni bó ti bá ń fọ ẹ má disturb Ọlọ́run lẹ́nu paracetamol ẹ lóògùn bí inú bá ń wẹ́ lọ lóògùn yóò dàgbọ́ Ọlọ́run inú mi o Ọlọ́run fún mi lálàáfíà Ọlọ́run fún mi lóòótọ́ Ọlọ́run máa ń gbàdúrà Ọlọ́run ò tẹ́lẹ̀ àdúrà àmọ́ find solution to má disturb Ọlọ́run tọ́lọ́run yanjú pọ̀ kí ló ní tẹ̀ ń da ọ̀rọ̀ ẹ̀sìn mọ́rọ̀ ààbò ọ̀rọ̀ ààbò ṣe kókó ẹ má jà tara wa ibi tí ẹ̀sìn bá ti exist tí ẹ̀sìn ti ń dùn tó ń da tí ò bá ti sí ààbò ẹ̀sìn yẹn lè tú àwọn pípì ṣe wọnú mọ́ṣáláṣí wọ́n tú mọ́ṣáláṣí wọ́n wọnú church wọ́n tú mọ́ṣáláṣí ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ kan ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ kan ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ yìí ọ̀rọ̀ security inú ìlú ààbò òun ni à ń sọ yìí gbogbo ẹ̀yà àfáà tẹ́ bá dìde sí tẹ́ wá lẹ́ against olóyè Sunday Igboho Oosa Omo Adeyemo ẹ jẹ́ ká rò dáadáa o ẹ̀yin lẹ́yìn nífọ̀kànbalẹ̀ orí tẹ́ kọ́lé sí láàrin ìlú tẹ́ wà yẹn gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn yẹn sunkún gbogbo àwọn tí wọ́n yí kúrò lọ́rin gbogbo àwọn tí wọ́n yí kà lọ́rin inú ìnira inú ìbànújẹ́ inú ẹkún nílànà wọn wà o ẹ jáde lò lákàyò olóyè Sunday Igboho Oosa Omo Adeyemo kò lóun fẹ́ wá jọba o kò lóun fẹ́ wá yan ọba o kò lóun fẹ́ wá gbé Yorùbá nation wá sí ìlú lọ́rin o in tó wà áfà ni wípé ọ̀rọ̀ àwọn bandits ọ̀rọ̀ security ẹ̀jẹ̀ àjọ mójútó kí ni Nàìjíríà lè ṣe kí ló lè lọ ẹ̀yìn àfáà lọ iṣẹ́ ẹ̀ ṣàánú àwọn ẹ̀kúnnù ní ẹ̀ ṣàánú wa ni kí ni tí mọ̀tàlẹ́ ẹni nìkan pọ̀ fún yín báyìí sọ́rẹ́sì ló lè wá sọ nílọrin ni àbẹ́sì ló wá campaign ni gbogbo àwọn olórí púpọ̀ àwọn sọ sórí mídíà tí wọ́n pàdé mọ́mọ́ lóko tí ò dá tọ́pọ̀ lọ́wọ́ lóko tí ò dá ìṣẹ̀lẹ̀ gbogbo àfáà lọ́rin tí yára ẹ̀ kókò wọn ìtẹ́ bá lè gbé nu ẹgbẹ́ ìtẹ́ bá lè sàṣìkẹ́ sàṣì nínú wọn ó dá kí yẹn máa pàdánù bí kó máa pàdánù lólè kó máa pàdánù ní bọ́mọ kékeré sùn kí yẹn máa sọ̀rọ̀ òdì sálẹ̀ lẹ́nu àwọn olórí bú ọmọ yẹn ẹ̀yin àfáà kó nu jọ ẹ̀ sàn kan lù wọn káàkiri ṣe wọn kọ́ ní mọ̀kọ́ wà ní gbogbo yẹn ṣe ẹni tó wá fẹ́ rescue life wà nínú Kwara òun lẹ́ ń sá fún pé kò gbọdọ̀ wá o àgéṣe ẹ máa kọ̀wé àgéṣe ẹ jẹ́ ká ló làákà yìí Igboho bọ́wọ́ ẹ̀kọ́ rẹ̀ sí kọ́ ní Igboho ń bá kiri ọ̀rọ̀ ká lè bọ́ nínú àdánwò òun ní Igboho bá kiri ẹ jẹ́ sọ yìí kí n dúró ná